kíjì pààrọ̀ ó tún ti dé ajíbẹ̀dẹ̀ dámọ́lẹ̀ ẹ̀kọ́ àwọn ṣe kọ́ńtàdígbọ́n pankókì ọkùnrin akọni mìlẹ́ngbẹ́mọ̀sẹ̀ arílọ́kùnrin òjọ́ ni lójú àpátápàrà ti para rẹ̀ lájúbà kíjì pààrọ̀ ó tún ti dé o ó yá gbogbo yẹn wá nǹkan fi ìdílé ẹ dákun ẹ fi ìdílé nǹkan ẹ gbádùn ọmọ Ọ̀ṣun àrùbí ọmọ oníbù ẹja kìkì ọ̀kasà. ẹ wo ọ̀rọ̀ náà tó ń jáde látẹnu àfa yìí ó tẹ́ fi mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ pé ìsìláàmù wọn ò láǹfààní kan tá a fẹ́ ṣe lára ọmọ káàrọ̀ òjìrè ara ẹ̀ ní ẹ dákun kí lẹ̀ṣẹ̀ Wasiu Ayinde kí lẹ̀ṣẹ̀ Adéwálé Àyùbá kí lẹ̀ṣẹ̀ àwọn méjèèjì tí àfa yìí ti fi ṣépè fún tí àfa yìí ti fi sọ gbogbo kótókótó tí ń sọ yìí tó bá ṣe pé ẹ̀ka ṣẹ̀rí àláyè nílẹ̀ Yorùbá àwọn pípù yìí wọ́n kàn mọ́ wọlé bẹ́ẹ̀ wọ́n kàn mọ́ gé àwọn èèyàn lórí ni lórí kí wọ́n ò sì sàn àwọn pípù yìí wọn ò ní ẹ̀mí ìbáṣepọ̀ rárá bó ti wù wọ́n Islam kò ní ẹ̀mí ìbáṣepọ̀ Islam ẹ̀sìn àdánwò ẹ̀sìn àgbákò àwọn ọmọ tiwa tó ń bọ̀ àwọn tó ń bọ̀ lẹ́yìn wa yìí àwọn onígbàrán bẹ̀rẹ̀ láyé àwọn mínísítà fọ̀rẹ́ fàyà ẹ̀yin lẹ́bẹ̀ẹ́ tí wọ́n ń tẹ́lẹ̀ náà ẹ̀yin lẹ́bẹ̀ẹ́ tí wọ́n sọ lọ́kọ̀ ọ̀dún náà wèrè gbogbo lórí ìwé ìtàn tó jẹ́ pé àwọn èèyàn pípa fúnra wọn kọ ìtàn ìgbésí ayé wọn wọ́n kọ ìtàn rẹ wọn wọ́n kọ ìtàn gbogbo ayé wọn sílẹ̀ èyí sì mú ìtàn tiwọn ẹ̀yin wá bí sáyé Wasiu Ayinde bàbá ti jẹ́ lọ́wọ́ tí wọ́n ayé wọn ti nítumọ̀ Adéwálé Àyùbá ayé wọn ti nítumọ̀ ẹ̀yin láyé yóò nítumọ̀ lẹ́sẹ̀ rẹ̀ kí bàbá ẹ̀ níṣẹ́. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo ajínlọ́wọ́ ṣe bọ́mọdé mo ṣe bá gbogbo mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo bí ẹ ti láǹfààní láti tún máa gbómi lórí ètò ìtàgbé ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú ṣàlàfíà ni mo bá gbogbo wa ọmọọba Adéọlá Adéyẹyè kíjì pààrọ̀ òun náà ló kọ tèmi èmi amúlẹ́bẹ̀rẹ̀ ọmọ bíbí wọn nílùú Ọ̀ṣun ọmọ àrùbẹ́ oníbù ẹja kìkì ọ̀kasà ní ilẹ̀ ọmọọba ìfọ̀n aláyémọrẹ́ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹsẹ̀lì ó kí wa ní kíkí tó lọ́ládùn wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́ kí ni tí atúnjọ fẹ́ gbé ọ̀wọ̀ lórí ètò lónìí kí ni tí àtòjọ fẹ́ pẹ̀lú kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. gbogbo àwọn olórin tí ń kọrin òòṣà wọ́n tó máa fi Islam rinlẹ̀ fún wọn. ẹ dákun ṣé mùsùlùmí ni Wasiu Ayinde ni kì í ṣe mùsùlùmí báwo. ẹ dákun ṣé mùsùlùmí ni Adéwálé Àyùbá òun ti sọ ìtẹ̀ pé òun ti di kírísítẹ́nì bó o di kírísítẹ́nì tẹ́lẹ̀ o ṣe mùsùlùmí tóró ti kọrin fẹ́yọ̀ o sì túbá gbogbo àwọn wèrè iná náà fi ń joyè kíní kàdí ní Nàìjíríà o àwọn òbílẹ̀ jẹ́ èèyàn olórin títún kọrin òòṣà ṣé mùsùlùmí la fẹ́ pè ní. ẹ wá ń ba irun jẹ́ pé ó dọ̀wọ́ ẹ̀yìn àfa o Wasiu Ayinde ẹgbẹ̀rún tiẹ̀ aláwo di ẹgbẹ̀rún tiẹ̀ táwọn òun nínú Islam orí olóṣè Islam wọ́n ní ẹ wọ́n dá lásàlátù ṣe súnà ṣe bídí àkọ́ni ṣe yẹn ẹ̀yin kọ́lẹ̀ lọ́mọ kàwọn nìkan lágbèrò nígbà tí òkú lọ́mọ èèyàn lọ ni àtúbọ̀tán rẹ̀ wọlé retí fọlọ́rin àfikẹ́ máa retí pé kó túbà ẹgbẹ̀rún èèyàn tó ti jáde kó nínú Islam ẹ pariwo wọn àwọn tí yìí ṣe mùsùlùmí tọkàtẹ ń dórúkọ lásán ẹ wá ń bàbàrà wọn kọ́ jẹ́ nǹkan kan kí ni wọ́n jẹ́ kò sí ohun tí ń ba ẹmọ tí ń ṣe àwọn àfa ní Nàìjíríà bó bá jólè wọ́n máa ń láfa tí máa ń ṣàdúrà fún ọ̀sìn kálukú ní máa ń jẹ́ àfa ní máa ń láfa bó jẹ́ ní ti ń gbégbó ó láfa bó jẹ́ kòkí ó láfa kódà àwọn kiri ó gán tún láfa wọ́n máa ń láfa náà pé àwọn pẹ́ spirituel wọn àwọn tó máa ṣàdúrà fún wọn tí wọ́n máa tó máa darí àlámọ̀rí wọn tí nǹkan bá fẹ́ ṣe wọn. ẹ wo ọ̀rọ̀ náà tó ń jáde látẹnu àfa yìí ó tẹ́ fi mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ pé ìsìláàmù wọn ò láǹfààní kan tá a fẹ́ ṣe lára
ọmọ káàrọ̀ òjìrè ara ẹ̀ ní ẹ dákun kí lẹ̀ṣẹ̀ Wasiu Ayinde kí lẹ̀ṣẹ̀ Adéwálé Àyùbá kí lẹ̀ṣẹ̀ àwọn méjèèjì tí àáfàá yìí ti fi ń ṣépè fún wọn tí àáfàá yìí ti fi ń sọ gbogbo kótókótó tí ń sọ yìí àwọn tẹ́ bá wọn fúnra wọn gan ayé wọn gan ò tó àwọn fúnra wọn gan ò ní ayé tó tó ìgbésí ayé wọn gan náà wọn làwọn ní tó ń sọ̀rọ̀ ẹlòmíì tí ẹ bá sáyìn ní sẹ́ àìníla káyè ẹ imagine tó bá ṣe pé àgbà ṣẹ̀ríà láàyè nílẹ̀ Yorùbá àwọn pípù yìí wọ́n kàn mọ́ wọlé bẹ́ẹ̀ wọ́n kàn mọ́ gé àwọn èèyàn lórí ni lórí kí wọ́n ṣe Islam wọ́n kàn mọ́ wọlé wọ́n bá àwọn èèyàn lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan báyìí wọ́n sì mọ̀ dá ṣẹ̀ríà fún wọn lórí kí wọ́n ṣe Islam mo wo fídíò kan náà ní bóyá nàbí jẹta tí àwọn èdèdè kan náà ní ọbẹ̀ ọba kan ló kù wọ́n ní bóyá Èkó ẹ̀pẹ́ Lagos State area of Lagos State tàbí Ogun State ó nílùú yẹn wà tí ọba kan kú tí àfa àwọn wa lọ àwọn náà la sín àfa wa sọ̀rọ̀ ẹ̀wọ̀n àfa yẹn wa sọ̀rọ̀ pé àwọn ìlú ìtàwọn wáyé o àwọn mùsùlùmí làwọn ní bẹ́ẹ̀ sì ni mùsùlùmí ní ìjọba nílùú yìí ìwọ́n tó bá ti ṣe mùsùlùmí mọ́sùmọ́pọ̀ ọba àfi kó jẹ́ mùsùlùmí pé àwọn mùsùlùmí nìkan òní àyọba sílẹ̀ fún ní ìlú àwọn ìyẹn ní bóyá Ogun State àbí Lagos State tí wọ́n bá lè máa sọ bẹ́ẹ̀ lórí ilẹ̀ Yorùbá ẹ dákun kí ló tún kù that is to tell you wípé àwọn pípù yìí wọn ò ní ẹ̀mí ìbáṣepọ̀ rárá bó ti wù kó mọ́ Islam kò ní ẹ̀mí ìbáṣepọ̀ Islam ẹ̀sìn àdánwò ẹ̀sìn àgbákò ni bí ò bá rí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ dominate wa ni wọ́n fẹ́ darí ọpọlọ àwọn èèyàn rú àwọn tẹ̀ ń wò yìí tó ti bastardize ìgbésí ayé ọmọ káàrọ̀ òjìrè débi wípé àti ronú fún àwọn tó ti jinlẹ̀ nínú ẹ̀sìn yẹn àti ronú wàhálà ni ìṣe Ìsìláàmù ọ̀sẹ̀ wá dogun torí pé Wasiu Ayinde lórí kó sọ pé òun onábẹ́tẹ̀ bá ṣẹlẹ̀ sí àlọ́ làdánwò dé bá wọn sí ìgbà tó sí kọ́mọ́sì ẹ̀ẹ́bù gbogbo ilẹ̀ lọ ganu sílé rẹ̀ nítorí Wasiu Ayinde sọ́kù yẹ gbogbo ilẹ̀ lọ́bẹ̀ lọ ṣàdúrà ẹ lọ́bẹ̀ lọ ṣàdúrà ẹ̀ ṣe sọ wípé ẹ̀ nínú gbà náà pé kì í ṣe mùsùlùmí alátẹnujẹ ní í sẹ àìmọ̀ tẹ́ ẹ̀ ṣe ara nǹkan tó fà náà ní Adéwálé Àyùbá fi kó nínú Islam yìí ẹ lọ́wọ́ gbèsè ayé Adéwálé Àyùbá ní ìsìnkú ṣe rí kẹ́ẹ̀wò sígbà tó lọ́wọ́ ṣe Islam gan tẹ́ẹ̀rù pé bóyá èyí nìkan lọ́wọ́ lè gba ilé lọ́wọ́ bẹ́ẹ̀ sì ní ládàradà tẹ́ ẹ̀ ṣe kò sí láwọn ìlú ní ti Islam gan ti wá gbogbo náà lọ́wọ́ tẹ́ ẹ̀ ṣe gbogbo ládàradà tẹ́ ẹ̀ ṣe kò sí níbi tí Islam gan ti wá torí pé kọ́jọ́ wọn ni sàwọn náà nìkan wọn kò ẹ̀yin lẹ́gbẹ́ wèrè kárí níbi tẹ́ ẹ̀ ṣe bó ṣe wù yín tẹ́ ẹ̀ ta àṣà àti ṣe yín tẹ́ ẹ̀ ta ìran yín torí pé sáfẹ́ ṣe kí ni ẹ sáfẹ́ mọ́ pa ẹ sáfẹ́ polongo lágbáwá torí tẹ́ ẹ̀ fi kẹ́ ìdí tẹ́ ẹ̀ ti ń jẹnu ẹ̀ fẹ́ kí kò kọ̀ bẹ̀ yín ó fọ́. ẹ jẹ́ á ronú. bẹ́ẹ̀ bá jáwọ́ gbogbo nínú ẹ̀dọ́ tẹ̀ ń ṣe yóò tó yìí tì gbogbo ọmọ Yorùbá ẹ jí ẹ má jẹ́ kí àwọn ọmọ ẹ̀ka tó kọ́ àwọn ọmọ wa àwọn generation wa tó ń bọ̀ ẹ má jẹ́ kí àwọn dìdìrín ó kó ọkọ̀ ẹrú ojú tiẹ̀ ti là àwọn èèyàn ti ná àwọn ọmọ
àwọn mínísítà for fire ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ni tí wọ́n ìtẹ́lẹ̀ náà ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ni tí wọ́n sọ lóko ọ̀nù náà wèrè gbogbo. ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ni tí wọ́n fi irun rẹ̀ tí wọ́n ìṣọ́kọ́ nù náà ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ni tí wọ́n fi irun rẹ̀ tí wọ́n ìṣọ́kọ́ sínú náà ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ni tí wọ́n fi aràn rẹ̀ tí wọ́n ìṣọ́kọ́ sínú náà ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ni tí wọ́n ti ọwọ́ rẹ̀ bọ́kùn rẹ̀ tí wọ́n sọ́kọ́ nù náà ẹ̀yin lẹ́mẹ̀ẹ́ni tí wọ́n lórí rẹ̀ kọ́dọ̀ tí wọ́n sọ ẹsẹ̀ rẹ̀ kọ́dọ̀ náà ẹ̀ nínú àkàyè ní ẹ̀ nínú ònú ni. ìwé ìtàn tó jẹ́ pé àwọn èèyàn pípa fúnra wọn kọ ìtàn ìgbésí ayé wọn wọ́n kọ ìtàn náà wọ́n kọ ìtàn gbogbo ayé wọn sílẹ̀ èyí sì mú ìtàn tiwọn èyí wá fi sáyé ẹ̀ wá ń ṣe rádaràda ẹ̀ gbájúmọ́ ìtàn tí ẹ̀ gbájúmọ́ bí ìgbésí ayé tí yóò ṣe dá ẹ̀ gbájúmọ́ bí ìgbésí ayé tí yóò ṣe dá àfi kẹ́ máa takọ ẹlòmíì kẹ́ máa wá tí ó sọnù kiri. ẹjẹ́ ronú kẹ́ fún ayé àkáyè Wasiu Ayinde bàbá ti jẹ́ lọ́wọ́ tí wọ́n ayé wọn ti nítumọ̀ Adéwálé Àyùbá ayé wọn ti nítumọ̀ ẹ̀yin láyé yín ò nítumọ̀ lẹ́sẹ̀ rẹ̀ kiri nígbà tẹ̀ ẹ̀ níṣẹ́ àìníṣẹ́ àìnírònú ọ̀nà ló jẹ́ mọ́ wọ́n rí èyàn káàkiri wẹ́sẹ̀ èyàn káàkiri lẹ́kọ́ àjẹ̀nú wọlé wọ̀lú káàkiri gbogbo lọ́dọ̀ rẹ̀ tí ò sílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ẹ̀yin náà lẹ́kọ́ wọ̀ ọ́ nígbà tẹ́ àìníṣẹ́ bẹ́ẹ̀ bá níṣẹ́ ni ẹ̀ mọ̀ sẹ́rẹ̀ dẹ̀rẹ̀ dẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá níṣẹ́ sẹ́mọ̀ sí ẹ̀dá àdáwà yìí ẹ̀ má wọrí díẹ̀ náà ló kù ìtì ń tán lọ́dún eégún ọmọ alága ọ̀padà fowó rákàjẹ́ kọ àṣírí yín ti tú náà tẹ́lẹ̀ àti àṣírí yín ti tú gbogbo àwọn èèyàn ti rí yín wọ́n ti lọ bí tẹ́ ẹ kù sí wọ́n ti lọ bí tẹ́ ẹ mọ́ gbogbo ayé ti mọ̀ pé ní kankan tó wúlò fún wọn láti lò gbèsè ayé àfirọ́ àfikẹ́ wọn dàbẹ̀rù sáwọn èèyàn lọ́kàn wọn á dàbẹ̀rù sáwọn èèyàn lọ́kàn débi pé àwọn èèyàn wà ní ronú mọ́ wọn ò ní ronú kọjá ibi tí wọ́n bá ní ká ronú mọ́ wọn ò ní ronú kọjá lẹ́vù tàbá ní kí wọ́n ronú mọ́ ẹ fúnra yín láàkáyè títí gbàmí ìjẹ́ tó máa fọdá àti pàdé mi lórí ètò ìta ìnira padà wọn Yorùbá ọmọ bá dé láàdé kíkí pààrọ̀ àwọn náà lọ́kọ̀ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú.